tí a ò bá bi Islam wò, Islam máa ba ayé wa jẹ́. Ẹ̀yin èèyàn wa, say no to Sharia, say no to Islam. Ẹ kúrò ní ẹ̀sìn Islam, ẹgbẹ́ òkùnkùn ni. Allah ère lásán ni, deity àwọn Arab ni. Àwa náà ní deity wa. Kó ní kálukú padà sílé ẹ̀, nǹkan tó bá ń ṣe ńlé yín ẹ lọ máa bá wọn ṣe. Ẹ̀yin èèyàn wa, kò sí iná kankan bì kankan, kò sálùjọ náà kankan bì kankan, ayé kankan ò parẹ́. Wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ wa ni. Wọ́n fẹ́ kó wa lẹ́rú for life ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí Fúlàní ni wọ́n. Allah ò lè ṣe nǹkan kan, ère lásán ni. Ẹ padà sílé yín, Ògún tó ń ṣe ńlé yín yẹn ó lágbára ju Allah lọ. Ṣàngó tó ń ṣe ńlé yín yẹn ó lágbára ju Allah lọ. Gbogbo nǹkan tó ń ṣe ńlé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe. It is who we are, it is our identity. Wọ́n fẹ́ pa kádàrá wa dà kan sọ wá jẹ́ ọmọ Lárúbáwá lórí ilẹ̀ wa. Allah òfúùtù fẹ́ tẹ̀ ni. Àṣà tí ò ní kán paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè, Olúwa ilé Kàbá ni. Mo sọ yìí mo dúró. Wọ́n wá tó wá béèrè lọ́wọ́ AI pé nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ ṣọ́ máa ń fi tipátipá fi obìnrin lọ́kọ táwọn ilé òyìnbó ń pè ní forceful marriage. Does forceful marriage exist in Yorùbá history? Ká fi tipátipá sọ pé bí kí wọ́n sọ pé obìnrin yẹn mo gbẹ́sẹ̀ lé, ó yá ẹ gbé wọnú ìyẹ̀wù fún mi. Ṣọ́ máa ń ṣe àbí wọn kì í ṣe? Tàbí kí bàbá kan kọ̀ déédéé wo ṣùṣù kó kọ̀ ní bí n pé ọkọ rẹ̀ rèé ẹni tó fẹ́ nù òun ló fẹ́, tó bá di òṣùpá tí ń bọ̀ ẹ wá mú. Ṣé gbogbo nǹkan báyẹn ṣó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀? Ẹ wá gbọ́ nǹkan tó sọ. The short answer ó ní yes, ó ní bẹ́ẹ̀ ni ó ń ṣẹlẹ̀. Forceful marriage or marriage without a woman's consent existed in Yoruba history. Ó ní bẹ́ẹ̀ ni, ká máa fi obìnrin lọ́kọ láì ṣe wípé inú obìnrin yẹn yọ sí, láì ṣe wípé obìnrin yẹn sọ pé òun yọ́nú sọ́kùnrin yẹn. Ó ní dáadáa, ó ní dáadáa. Ó ní this was especially true in cases where marriage was used to 1. Forge political alliances. Ó ní níjọ́ tí ó yẹ wípé tí ẹlòmíì bá wòye pé òun àti ẹni ìjọ fẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀, bóyá ó fẹ́ fi dọ́rẹ̀ẹ́, àbẹ́ ẹ̀gẹ́ tí sìn wọ́n jọ fẹ́ fi dọ́rẹ̀ẹ́, àbí wọ́n jọ fẹ́ fi bíi pé wọ́n fẹ́ fi ṣáàdọ́rẹ̀ẹ́ ṣáàjẹ́ ń pè ní dọ́rẹ̀ẹ́, wọ́n lè fọmọ dọ́rẹ̀ẹ́. Political alliances. Tó bá fẹ́ fi fa ojú yàn mọ́ra, ó lè fún lọ́mọ ẹ̀, ó lè fún ní ọmọ ẹ̀, ó lè fún. Reason ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe máa ń ṣe forceful marriage ní Yorùbá nínú àṣà wa, kan tán ní ká padà lọ máa ṣe o. To settle disputes, wọ́n lè fi obìnrin parí ìjà. Nítorí ẹ̀ náà ló ṣe wá sí báwọn. Kó lè mọ̀ pọ́rọ̀ yìí ti tán nù mi. Fọláṣadé òun náà máa wá bọ̀ wá, ọkọ rẹ̀ mo mọ̀ ọlọ́mọ, ó fọmọ ó fi parí ìjà. Kò fẹ́ mọ̀ bóyá ọmọlẹ́ni tó ti ń fẹ́ ní kọ̀kọ̀ ni. Kò sí tó kàn àwọn bàbá wa pẹ̀lú eléyìn, kò sí tó kàn wọ́n pẹ̀lú pé kán wá bí ọmọ léèrè pé wo ẹni dáadáa sóhun ọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀, sóhun ọ̀ bò ọkọ rẹ̀ nu. Wá dòṣùpá 3 lónìí, wọ́n kẹ́kẹ́ tí wá kẹ́kọ́ gbẹ̀ wá kó máa lọlé ọkọ rẹ̀. Wọ́n ti lọlé ọkọ náà nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta, provide financial stability for a family. Àwọn ẹlòmíì tó jẹ́ pé òṣì ń ta wọ́n, ìpọ́njú wà fún wọn, wọ́n á máa mú ọmọ wọn obìnrin, wọ́n á lọ fi fẹ́ olówó. Ẹni tán rí pé òun rí ṣe dáadáa, owó ń bẹ. Àlàní ẹlẹ́gbẹ̀rún wọ̀fà, Àlàní onílé ńlá, wọ́n lọ lè bùn ní ọmọ wọn obìnrin yẹn, wá kó fún wọn, so a máa tọ́jú wọn. Ẹlẹ́ẹ̀kẹta, expands a king's influence. Ọba níjọ́ míì náà tó bá fẹ́ dọ́lá, so ọba lè dédé wọ́n ṣe àríwá tó wáyé lóbi àbí ọ̀tún agbẹ́sẹ̀lé nù, ọgbẹ́sẹ̀lé náà nìyẹn. Ẹ sọ fún àwọn òbí rẹ̀, ẹni wọn ó kẹrù ẹ̀ wá, ó ti délé ọkọ rẹ̀ o, ó délé ọkọ ẹ̀ náà nìyẹn. Kò sẹ́ni tó fẹ́ bí wọ́n ní ọwọ́ wò. Okay. Traditionally, marriage was arranged by parents or relatives, particularly for young women. Lára nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀.
àwọn òbí náà máa lọ discuss, wọn á kọ̀ déédéé discuss ilé àwọn òbí, wọn á parí, àwọn náà máa pa kún láàrin ara wọn, ó tẹ́ lọ́rùn kò tẹ́ lọ́rùn kò kàn wọ́n. The woman's consent was sometimes disregarded, although in many cases the marriage was meant to be a form of protective and beneficial match. Royal marriage, in particular, often disregarded the preferences of the women. The king or chiefs chose brides to consolidate power, form relationships with powerful families, or resolve disputes. Ọ̀pọ̀ ẹ̀ náà láti ṣàlàyé lẹ́ẹ̀kan. Ó wá kó evidence torí wọn ní irọ́ ní Yorùbá fíìmù ló gbé wá bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀. Okay, evidence from historical and anthropological records. A.K. Ellis, 1894. In the Yoruba-speaking peoples of the slave coast of West Africa, ìwé tá a dárúkọ lẹ́ẹ̀kan, documented cases where marriage was a political arrangement and consent was not required from the woman. Evidence nìyẹn o. British colonial reports from the early 20th century, such as the 1914 Abeokuta Province Report, document serial number CO 657/42, reflects cases where marriage decisions were made by the male heads of the family and the woman's view was not a consideration. Tí wọ́n ti ẹ̀ pé obìnrin yẹn rárá. See, a lot of cases here not documented sínú ìwé tá à ń wí. Richard F. Burton, 1863, in his account of Oyo marriage customs, described marriage negotiations as transactions and political strategies. Marriage was often less about romance and more about securing power and prestige. Kò sí tó kàn wọ́n pẹ̀lú romance pé tí ẹ̀ bí mi léèrè pé ṣé mo ní feelings fún, ló kàn wọ́n pẹ̀lú ní feelings kọ́, livings ni. Summary. So summary lẹ́yìn náà ń wò yẹn. So àwọn ọpẹ́lọpẹ́ pé àwọn ẹ̀sìn tó dé la padà ń pè lọ́làjú tó dé ló padà pa gbogbo àwọn kìnnìún rẹ̀. Islam tí wọ́n ní ká pati pé ká fi sílẹ̀ ká padà sí tó ń ṣe tẹ́lẹ̀ nílẹ̀ wa. Islam kò sí tó jọ bẹ́ẹ̀ o. Inú Islam o lè fipá fẹ́ bí o. Ẹjá tiẹ̀ béèrè pé kí tiẹ̀ ni ẹ̀sìn Islam wí. Mo wá tún wá béèrè náà, mo ní does Islam approve of forceful marriage? Ṣé irú nǹkan báyìí lè ṣẹlẹ̀ nínú Islam kí ọkọ dédé lóhùn gbẹ́sẹ̀ lóbìnrin? Sílífà ó mọ̀ dá lómi, ó dà mo gbẹ́sẹ̀ lé ọ. Ṣé èèyàn lè ṣe bẹ́ẹ̀ nínú Islam? Kí ló sọ? Ó ní it is very clear in Islamic law, Sharia, that forceful marriage is prohibited. Èèwọ̀ ni ká gbẹ́sẹ̀ ká fi tipátipá fẹ́ obìnrin nínú Islam. And the consent of the woman is a key condition for marriage, nikah, to be considered. Bẹ́ẹ̀ ni tó máa ń sọ pé arkanu nikah máa ń wọ àwọn ẹlòmíì tó kàn máa sọ̀rọ̀ out of ignorance pé nínú Islam wọ́n máa ní ọmọdé child marriage nínú Islam, ọmọdé ń lọlé ọkọ. Consent wo lọ ọmọdé fẹ́ ní? Nínú Islam wọ́n pè kíní kan ní arkanu nikah. Ó bá fẹ́ fẹ́ obìnrin nínú Islam kì í sọ̀rọ̀ pé ẹ kọ̀ pàdé ara yín títì ẹ̀dẹ̀gbéra yín lọlé ẹ ti fẹ́ra yín náà ní rárá o. Ẹ máa ṣe nikah. Nikah yìí wá rè olórígun mẹ́rin. Arba'atun ni arkanu nikah. Arkanu nikah fil Islam arba'a, mẹ́rin ni. Alákọ̀ọ́kọ́ òun ni al-mahal. Kí là ń pè ní mahal? Ibi tá a fẹ́ gbin iṣu sí, ibi tá a fẹ́ gbin àgbàdo sí, ilẹ̀ tá a fẹ́ gbin nǹkan sí. Kí ni ilẹ̀ náà? Ọkọ àti ìyàwó, àwọn méjèèjì. Islam stipulate wípé al-mahal, àwọn méjèèjì gbọ́dọ̀ ríra wọn kán múra wọn, kán yọnu pé mo gbà mi ò gbà, màá ṣe mi ò ṣe, ẹ ti dàgbà jù ìyìn lè fẹ́ yín, ìfẹ́ yín, mo fẹ́ràn yín, báàdì, gbogbo ẹ gbọ́dọ̀ ṣẹlẹ̀. Al-mahalu. So under ibẹ̀ yẹn ni consent wà. Ó gbọ́dọ̀ rídọ̀. Ẹ lọ wo gbogbo tírà àwọn fíkíù wà ní fíkíù súnà. Ó gbọ́dọ̀ yọnu, obìnrin yẹn gbọ́dọ̀ gbà fún ara ẹ̀ láti inú ara ẹ̀. Ọkọ náà ló fi jẹ́ pé tó máa ń ṣe nìkáà, táwọn Muslim bá ń ṣe nìkáà, wọ́n á ń bí àwọn aláàfáà máa ń béèrè lọ́wọ́ obìnrin yẹn lójú agbo. Wọ́n á ní kán gbé máìkì sí lẹ́nu pé Fásilá, ṣé bàbá rẹ fi tipátipá fẹ́ fún ẹ fún Taofik ní àbótẹ́ ẹ lọ́rùn? A ní ó tẹ́ òun lọ́rùn, òun ṣé fún ẹ lórí
àbí wọ́n sọ pé tó bá fẹ́ kíní kan àbọ́n lọ fi ẹ̀yáwó lé wọn aṣọ lójú agbo wọ́n á gbé máìkì sí lẹ́nu pé àyímọ̀ bóyá wọ́n ti threaten ẹ̀ ní kọ̀rọ̀ at least tó bá ṣàdé public tí gbogbo àwọn èèyàn ṣe kí ni tó wà ń bẹ̀ tó wáyé pé wọ́n threaten ẹ̀ ni ó mọ̀ pé àwọn tán ti lè gbà múlẹ̀ tí wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà wọ́n á tún bi ọkọ náà léèrè pé wá arákùnrin ṣé àwọn òbí ẹ̀ ló sọ pé dandan ó gbọ́dọ̀ fẹ́ Hausa àbí wọ́n lórí wọ́n á dẹ̀ sọ òun lòun fúnra òun rí o nǹkan kan níbo wá ní child marriage ti wọlé ń bẹ̀ yẹn tán kàn máa sọ̀rọ̀ ó di nìkan mélòó tẹ́ ẹ lọ tẹ́ wá rí pé ọmọ kékeré ló ń sìn lọlé ọkọ. So gbogbo àwọn nǹkan yẹn forceful marriage kò ríbi jókòó sí ẹ̀wò òun náà là ń béèrè lọ́wọ́ Google AI ChatGPT ẹ̀gbọ́n nǹkan tó ń sọ Quranic principle níbo ló wà ní Quran ó mú Suratu Nisa wá verse 19 pé tọ́lọ́run bá ti sọ yí pé ní oh you will believe it is not lawful for you to inherit women against their will kò tọ́ fún ẹnikẹ́ni láti jogún obìnrin láì ṣe pé obìnrin yẹn yọnu kó kọ̀ déédéé wò sùnsùn kò níwọ̀ gbẹ́sẹ̀ lé ẹsẹ̀ kí wọ́n á gé ẹsẹ̀ yẹn kúrò ẹsẹ̀ lè gbẹ́sẹ̀ kọ̀ gbọ́wọ́ lé ni. So this verse expressly forbids compulsion in marriage. A woman should not be treated as property to be passed on or for. Ṣé mọ̀ pé nílẹ̀ Yorùbá àtijọ́ tó ní ká padà lọ máa ṣe wọ́n máa ń ṣu obìnrin lópó. Kí náà ń pè ní pé wọ́n ṣu obìnrin lópó tí ẹnìkan bá kú baálé ilé kan tó bá kú so àwọn obìnrin tó fi sílẹ̀ bóyá ìmíì nínú wọn ó sì jẹ́ ọ̀dọ́ tó sì young wọ́n wá pe àwọn àbúrò ọkọ yẹn àti àwọn tó jẹ́ bí ẹ̀gbọ́n fún náà àwọn ni kò mi fẹ́ but wọ́n ṣáà ó ti ní system tó ń fi gbà ṣe bóyá wọ́n máa ní kóbìnrin yẹn ṣùzì tó fẹ́ nínú wọn ni tàbí wọ́n máa ní kí ìkan náà àwọn ọkùnrin yẹn kó mu mo ṣáà mọ̀ pé mo rí ẹnìkan tó jẹ́ pé tèmi sì gbọ́njú bá tó jẹ́ pé oṣù ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ oṣù tí ìyàwó ẹ̀gbọ́n yẹn dẹ̀ ṣe kí ni tó dẹ̀ bímọ fún èmi gbọ́njú bẹ́ẹ̀ nìyẹn kì í ṣe inú family wa but mo gbọ́njú bẹ́ẹ̀ nìyẹn tó dẹ̀ bímọ fún dáadáa owó pọ̀ káàkiri bẹ́ẹ̀ tí ń ṣọ̀nà kan tó ń ṣú obìnrin lóko tó rántú lè nírọ́ ni kò ṣẹlẹ̀. So inú Islam tá à ń ṣe èyí tán ní ká filẹ̀ o ò lè ṣú obìnrin lóko o ò lè ẹ̀yàn pé ìṣú obìnrin lóko ẹ̀ mọ̀ túmọ̀ ẹni ìṣú obìnrin lóko mì pé o inherit obìnrin yẹn o jogún ẹ̀ nítorí pé ó ti wá fẹ́ ọkọ nínú fámìlì yín so ọkọ ẹ̀ ti wá kú ẹ̀ tẹ̀ fẹ́ pín ogún ọkọ ẹ̀ tún pín òun náà mọ́ ogún that's the meaning of wọ́n ṣú obìnrin lóko wọ́n pín òun náà wọ́n ti rí obìnrin gẹ́gẹ́ bí property wọ́n lè inherit ẹ̀ pé kò lè lọ àti wọ́n ti fẹ́ wọnú ẹbí pé inú ẹbí yẹn náà ló gbọ́dọ̀ ṣe kí ni ló gbọ́dọ̀ tuntun fẹ́ ẹnìkan so àbúrò náà tún wá fẹ́ òun náà tún wá fẹ́ lẹ́yìn tó ti bímọ fún ẹ̀gbọ́n ẹ̀ tí yẹn ti kú àbúrò náà tún fẹ́ á tún máa bá sùn ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ yẹn náà á tún bímọ fún yẹn náà kódà rí míì tó jẹ́ pé gbàtà àbúrò náà tún kú ẹlòmíì náà tún fẹ́ nínú ẹbí yẹn ó tún bímọ fún yẹn náà what kind of oh my goodness ṣé ìyẹn la máa lọ padà lọ máa ṣe ṣé kò rùn létí no you can imagine ṣé lè gan òrùn létí ẹ̀gbọ́n fẹ́ ó bímọ àbúrò tún fẹ́ ó tún imagine same wife no I can't no in fact mo fọwọ́ bojú ni I can't imagine so ẹ̀gbọ́n àtàbúrò obìnrin kan náà wá ń bímọ fún wọn in the same family ọmọ ìyá kan náà bàbá kan náà ìyàwó kan náà wá ń bímọ fún wọn ìyẹn ló fi jẹ́ pé in some cases gan nílẹ̀ Yorùbá àtijọ́ àbúrò yẹn gan ló máa pa ẹ̀gbọ́n ẹ̀ àfẹ́ kó lè fẹ́ ìyàwó ẹ̀ imagine so gbogbo àwọn nǹkan báyìí kò ṣẹlẹ̀ nínú Islam o tá à ń ṣe lọ́wọ́ tán ní ká fi ilẹ̀ o wọ́n tún fún aládìí Sahih Bukhari volume 7 book 62 hadith 67 Sahih Muslim náà a virgin came to the prophet wọ́n ní obìnrin kan kò tí ì mọkùnrin wúndíá la máa ń pè lédè Yorùbá ó wá bá jíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam and said that her father married her against her will ó sọ yí pé bàbá òun fi òun lọ́kọ láì béèrè bóyá ó tẹ́ òun lọ
wọ́n wá ní kí ni òjíṣẹ́ Ọlọ́run bá sọ. So the prophet gave her the choice to stay in the marriage or dissolve it. Pé arábìnrin oní choice ìkan nínú méjì ni kò mú. Tó bá wùn ẹ́ tó sì fẹ́ máa fẹ́ ọkọ yẹn lọ, tó bá rò pé o ti padà láìkẹ̀ máa fẹ́ lọ. Tó bá rí pé o láìkẹ̀ nísinsìnyí náà ni kò sọ fẹ́ra mọ́ nìyẹn. Ibn Majah hadith 1873. A previously married woman has more right to herself than her guardian, and a virgin must be asked for her consent. Nǹkan tó ń sọ níbí ni pé obìnrin tó yẹ kó ti lọlé ọkọ kan rí, ẹ wo ṣẹ̀ríà Islam tó ní ká filẹ̀ o. Obìnrin tó yẹ pé ó ti fẹ́ ọkọ kan rí o, tó ti lọ́kọ rí, whether ó bímọ àbí kò bímọ, ṣáà ti ṣe kíni, ti lọ́kọ rí. Òun àtọkọ yẹn wá fẹ́ra mọ́, bóyá ọkọ yẹn kú, bóyá wọ́n kọra lẹ̀. Nínú òfin Islam, òun ló ní right jù fúnra rẹ̀ láti sọ bóyá òun ṣe kíni o, òun fẹ́ ọkọ yẹn, àbó òun kọ́ ṣe kíni, àbó òun ò fẹ́, because ó ti ní òye, ó ti mọ sufferness kan. So experience ti wà fún. Ọwọ́ ní ṣùgbọ́n obìnrin tó sì jẹ́ virgin, a lè bá arọ́kọ o, ká sọ pé Karim dẹ̀ wà okay. Ẹ wá gbọ́, pẹ̀lú pé ó jẹ́ virgin yẹn must be asked for her consent. Ẹ fi lọ ni pé adẹ̀ ń wò bóyá Karim bóyá o lè fẹ́ Karim. Tó bá sọ pé òun like ibẹ̀ náà máa ti ń mọ̀. Ọ̀nà fi sọ pé sukutu a jawabuwa nínú fíkì Islam. Ní pé tẹ bá sọ létí ẹ̀ pé Karim ò dẹ̀ báàdì o, àmọ́ bóyá o lè fẹ́ Karim. Tó bá dákẹ́ tó ń wọlẹ̀, wọ́n ní nínú Islam ó ṣe kíni, ó like ẹ̀ nìyẹn. Nǹkan kan ti wà ní ọkàn ẹ̀ tẹ́lẹ̀, wọ́n náà ti jọ ń play game of eyesight, game of romance kan ti ń lọ, chemistry kan ti ń lọ láàrin wọn. Kò ní sọ̀rọ̀, ó máa dákẹ́, á máa wọlẹ̀, á máa tijú, ó sì máa tijú torí pé virgin ni. Àmọ́ in the case of asayib, obìnrin tó ti lọlé ọkọ kan rí, wọ́n gbọ́dọ̀ gbà kó dákẹ́. Tán bá bi òun léèrè pé báwo ló ṣe rí Karim sí, tó bá dákẹ́, rárá o, ó gbọ́dọ̀ ṣe kíni, ó gbọ́dọ̀ sọ̀rọ̀ o, ó gbọ́dọ̀ tún ṣe mistake ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n tó bá jẹ́ virgin, wọ́n ní tó bá dákẹ́ ká gbà pé ó faramọ́. Nítorí pé as a virgin tí ò bá faramọ́, ó máa ṣe kíni, á sọ̀rọ̀. Mi ò fẹ́ Karim, mi ò fẹ́ Karim, mi ò fẹ́ Karim, mi ò fẹ́ Karim. Bó ṣe máa sọ nìyẹn. Ṣé o pé ọmọ kékeré, ọmọ tí ò ti lọlé ọkọ rí, ẹgẹ́ tí ń sìn, bó ṣe máa sọ̀rọ̀ náà nìyẹn. Mi ò fẹ́ Karim, mi ò fẹ́ Karim. So a máa kùn, kò fẹ́ nìyẹn. Consent yẹn ṣe pàtàkì. Ṣùgbọ́n èyí tí wọ́n ní ká padà sí ká lọ máa ṣe, ìyẹn kò sí pé à ń pe obìnrin jókòó béèrè consent ń bẹ o. Ẹ jẹ́ kí gbogbo wa jọ rò dáadáa o. Ọ̀rọ̀ rèé o, torí pé ó ń déwájú ń dẹjọ́, ó ní ká fi Islam lẹ̀, ká padà sí nǹkan ṣe tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá. Nǹkan dẹ̀ ń ṣe tẹ́lẹ̀ là ń gbé yẹ̀wò lọ́wọ́ yìí. Ẹ jẹ́ á wò dáadáa ká tó padà síbẹ̀ o. Inú yẹn wọn ń béèrè consent lọ́wọ́ obìnrin o. Sí nǹkan tó kílò consent kọ́, consent ni. Àwọn kan pé wọ́n á pàṣẹ ni àwọn bá lélẹ̀. Ìgbà míì gan lórí ẹbí kò ní ṣòun ni bàbá ọmọ yẹn o. Nǹkan ló bí òun kọ̀ jẹ́ lórí ẹbí, á kọ̀ dédé ẹ̀yìn Tájù, má jọ ń lo Tájù, jẹ́ ń lo orúkọ ìbílẹ̀. Ògúnṣákin, ńjọ́ olóyin ọmọ rẹ̀ wá, mo tiẹ̀ bá rọ́kọ̀. Ẹ̀yìn ọmọ rẹ̀ Ọ̀yáṣípẹ̀, ọkọ rẹ̀ mo ti bá rọ́kọ̀ ní àbá Ọlọ́run dá. Mo àrọ́kọ̀ kan ńbẹ̀, ẹni tí ó sì fẹ́ nù. Àbúrò tó bẹ́ẹ̀ nínú ìtàn bábọ̀ nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ kó yí bọ̀dá rẹ̀ lóhùn padà. Torí pé àwọn bọ̀dá ń jọ́nà, àwọn ẹ̀gbọ́n ń jọ́nà, ipò bàbá náà máa ń wà sí àbúrò. So kò tó bẹ́ẹ̀ kó yí bọ̀dá ẹ̀ lóhùn padà. Tí bọ̀dá ẹ̀ bá sọ pé ọmọ tí ó bí ó fẹ́ lágbájá, kò tó bẹ́ẹ̀. Bàbá yẹn ń sìn, ẹ̀gbọ́n yẹn tó dé yẹn tó ń pàṣẹ yẹn sìn, ó lè ti gba nǹkan kan lọ́wọ́ ìdílé àwọn ọkùnrin yẹn. Èèyàn máa sọ pé ẹ̀gbọ́n mi ntẹ́ bá ti ṣe náà mo ṣe. Kí a la mí lára tèmi tí màá wá sọ pé kò rí bẹ́ẹ̀. Àṣẹ tẹ́ bá wọ́n ọmọ yín náà ni. Ibi ẹ bá fi sí, ibẹ̀ bá ní ó lọ náà ni ó lọ. Bọ́n ṣe ń ṣe nìyẹn o.
no consent. So lórí ọmọ tí kìí túṣu òun ló bí o. Islamic juristic view. All classical Islamic school of thought, Hanafi, Maliki, Shafi'i, Hanbali, agree that the consent of the woman is a prerequisite for marriage. Ìyẹn ni pé nǹkan tí wọ́n panu pọ̀ lé lórí gbogbo mazahib nínú Islam ni pé obìnrin tó bá fẹ́ lọlé ọkọ ó gbọ́dọ̀ yọ́nú sí nìkáù yẹn. So níbo wá ní child marriage fẹ́ gbà wọlé sìn ọmọ kékeré, a child, consent wo náà fẹ́ rí lára child, consent wo wọ́n kàn máa sọ̀rọ̀ mi ànábì yín àfàdíyá ó fàdí ọmọ ọdún mẹ́fà ya, àwọn nǹkan tó jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Aisha ti lọlé ọkọ rí kó tó fẹ́ ànábì wa Muhammad, àbí kí n má sọ pé ó ti lọlé ọkọ rí, wọ́n ti fi lọ́kọ kan rí, kò lọlé ẹ̀ ni, bọ̀ wọ́n ti fi lọ́kọ kó tó fẹ́ ànábì tó fẹ́. Ṣé tó bá jẹ́ pé ọmọ ọdún mẹ́fà ló wà ṣé ọmọ ọdún mẹ́rin náà ti wá fi lọ́kọ? Ṣé ní oyún náà tún fi lọ́kọ? Aisha tá ànábì fẹ́ tó ń wí tó ń sọ pé ànábì fẹ́ lọ́mọ ọdún mẹ́fà ó fàdíyá, ó ti lọ́kọ kan tó fún tí bàbá ẹ̀ fún, tí gbogbo ìlú gan ti mọ̀ pé ọkọ ẹ̀ lélẹ̀. Kó tó di wípé àwọn ẹbí ọkùnrin yẹn padà sọ pé nítorí pé Aisha àti bàbá ẹ̀ wọ́n ti di Muslim, torí pé níjọ́ tí wọ́n fi Aisha lọ́kọ yẹn, wọ́n fi lọ́kọ yẹn, Islam ò tí bẹ̀rẹ̀ ní Mecca, so gbogbo wọn sì wà ní pagans, abọ̀rìṣà. Ìgbà tó yá tó di pé ànábì Muhammad bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn Islam, Abubakar ló kọ́kọ́ ṣe kíni, ló kọ́kọ́ tẹ̀lé gẹ́gẹ́ bí àgbàlagbà. Ìyẹn ló jẹ́ kí ìdílé ọkùnrin yẹn sọ pé rárá o, ọmọ àwọn ò lè ṣe kíni o, ò lè fẹ́ Muslim. Wọ́n fi padà terminate relationship Aisha àtọkọ ẹ̀. Ọkọ yẹn ni ò bá fẹ́. Ọkọ yẹn ni ò bá fẹ́. So kí la wá ń sọ? Ṣé tí Aisha ò bá tí ìbàlágà, ṣé wọ́n á sọ pé wọ́n fi lọ́kọ? Pé ọkọ tó máa fẹ́? That is point number one. The second evidence mẹ́rin ni pé ó mì pé kí Islam tó dé ni wọ́n ti ṣe kíni, ni wọ́n ti bí Aisha. Because tẹ́ bá sọ pé ọdún mẹ́fà ànábì fẹ́ Aisha, nǹkan tẹ́ ń sọ ni pé ní Islam náà bí sí. Because wọ́n sọ pé àwọn tó ń sọ pé ọdún mẹ́fà ni ànábì Muhammad fẹ́ Aisha, àwọn tó ń sọ ọ̀rọ̀ yẹn wọ́n á sọ fún yín pé ìgbà tó wà lọ́mọ ọdún mẹ́sàn-án ni wọ́n lọ Medina yẹn. Tẹ́ bá sọ pé ọdún mẹ́sàn-án ló wà nígbà tí wọ́n lọ Medina, wọ́n dẹ̀ lò 13 years ní Mecca, 13 years náà ti fi ṣe Islam ní Mecca kán tó ṣe kíni, kán tó lọ sí Medina. So tó wá jẹ́ pé ìgbà tán lọ Medina 9 years ni Aisha wà, ó mean pé wọ́n ti already ń ṣe Islam for like 4 years, àbí 13 minus 9 4, ó mean pé wọ́n ti ń ṣe Islam for like 4 years kán tó ṣe kíni, kán tó bí Aisha, which is a very wrong history, very wrong record. Aisha tí wọ́n ti bí Aisha ti ń ṣayé níjọ́ tí ànábì Muhammad ti bẹ̀rẹ̀ messengership ẹ̀ tóun fẹ́ di Rasul. Aisha ti wà, wọ́n ti bí Aisha nígbà yẹn, ó ti di sisi, wọ́n ti fi lọ́kọ, wọn kò tí ì ṣe ìgbéyàwó ẹ̀ ni kó wá tó di pé ọ̀rọ̀ ti Islam yọ, táwọn ẹbí yẹn fi sọ pé àwọn ò lè fi ọmọ àwọn fún pé ọmọ àwọn ò lè fẹ́ Aisha mọ́ because wọ́n ti di Muslim nílé wọn. Evidence yẹn ni òun lẹ̀ ń wò lójú screen yẹn pé irọ́ lọ́pàá òun lẹ́yìn náà ń wò yìí, gbogbo ibi tó wà ni mo ń display fún yín yẹn. So ẹ má jẹ́ kẹ́nìkan máa parọ́ fún yín, ẹ máa verify ọ̀rọ̀. Ayé ìsìn online nǹkan everything ti rọrùn láti verify, tó ti yé, ó ti rọrùn láti verify. Kò sí nǹkan tó jọ child marriage nínú Islam, ànábì ò dẹ̀ fẹ́ ọmọ ọdún mẹ́fà kankan. So evidence pé wọ́n máa ń ṣe forceful marriage nílẹ̀ Yorùbá àtijọ́, ìyẹn náà mo tún béèrè, mo ní kó fún mi ní evidence, torí àwọn èèyàn kan tó máa sọ pé irọ́ ni. So àwọn yẹn náà lẹ̀ ń wò yín nísìn, òun lẹ̀ ń wò yẹn,
àwọn evidence yẹn lẹ́ ń wò yẹn mi ní fẹ́ kà torí time òun lẹ́ ń wò yẹn even court case kan lélẹ́yìn nísìn Ẹ̀gbá Abẹ́òkúta marriage dispute 1930 National Archives Ìbàdàn Ẹ̀gbá Council Records James Ogunjimi of Agọ́òkò versus Tẹ́júoṣó in 1930 ẹ̀wọ̀n kan tó case kan lélẹ́yìí o gbogbo àwọn tó jẹ́ lọ́yà àwọn ọmọ bó ṣe lè wá jáde kí tán bá sọ pé James Ogunjimi of Agọ́òkò versus Tẹ́júoṣó òun nìyẹn ó dẹ̀ wà nínú National Archives nìbàdàn wọ́n document ẹ̀ síbẹ̀ kí ló ṣẹlẹ̀ nínú ilé ẹjọ́ yìí ni pé Ogunjimi claim he paid £25 bride weight to Rebecca Tẹ́júoṣó's father but she was instead given to a railway official. The dispute led to a native court suit demanding a refund. ẹ̀wọ̀n kan tó ń dánwò nílẹ̀ Yorùbá o ẹnìkan lélẹ̀ ó lóun san £25 fún bàbá Rebecca Tẹ́júoṣó ní pé òun fẹ́ fẹ́ ọmọ ẹ̀ kò lọ toast ọmọ fúnra rẹ̀ kó lọ bá ọmọ sọ̀rọ̀ ọmọ kan jọ sọ̀rọ̀ bàbá ẹ̀ ló lọ sanwó fún pé ẹ jẹ́ ń fẹ́ ọmọ yín bàbá gbowó tán ó fi Rebecca Tẹ́júoṣó ó fi fún òṣìṣẹ́ rélùwé nìyẹn bá yarí pé òun ó gbowó òun padà wọ́n bá di ọ̀rọ̀ ilé ẹjọ́ bó ṣe ń ṣe nìyẹn o nǹkan ní ká padà lọ máa ṣe òun rèé o ká tún máa fobi ọmọ wa lu jìbìtì ìyẹn ní ká padà lọ máa ṣe ká máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹ tún wà another one Talabi versus Taiwo 1908 Additional Study Colonial Journals Ẹ̀gbá Council Records 1930 gbogbo àwọn evidence lẹ́ ń rí o ẹ rí gbogbo ẹ̀ lẹ́ rí yẹn o ok ẹ jẹ́ kí n tún wá lọ síbi wípé